gbogbo kan kọ́ ni rọ́ gbogbo kan kọ́ ni rọ́ ọmọ ìyá mi bó bá wọn kó ṣe bá wọn kó mọ̀ sí ilé ní ọṣẹ ẹni tó obìnrin tó ń wá ọkọ obìnrin mi ń wá ọkọ tó ti pẹ́ bọ̀ tó bá wá sọ fún ọ bá jẹ̀yà rí èèkan ẹ̀ online tó bá sọ fún ẹ òun ni wá believe ọmọ ìyá mi kí ló máa lọ ṣe wọn lọ wá ìṣòwò ní jẹjẹ kristi tó ń pè ní ojú ológbò méje kò sí orí ọlọ àbí kò sínú odó kò gun akúná wàá mú orí afọláǹgbá pẹ̀lú ẹ̀ wàá gun pẹ̀lú ẹ̀ ó bá dúró akúná wàá gun mọ́ ọṣẹ lux lẹ́yìn ó bá ti gun mọ́ ọṣẹ lux tó bá ti kúnná ọmọ ìyá mi wàá pákéjì ẹ̀ bóyá sẹlẹ̀sì bóyá ẹyọ kan àbí méjì àbí mẹ́ta ó bá ti wá gun tó bá ti kúnná dáadáa ọ̀sẹ̀ wàá kó sínú orí èké báyìí wàá mú owó ẹyọ wàá mú lé lórí láàárọ̀ wàá máa fi wẹ̀ láàárọ̀ kò ń ṣe dandan ojoojúmọ́ kì í ṣe dandan ẹ̀mẹ̀wàá in a week ó jẹ́ ẹ̀mẹjì in a week àbí ẹ̀mẹta in a week ọmọ ìyá mi ó dènà kó rí ọkọ tiẹ̀ àdúrà gbà ọ́ thank you very much God bless you ire o.